Ọ̀pọ̀lọpọ̀ àsọtẹ́lẹ̀ òun ni Ọlọ́run ti sọ lórí àwọn ohun tí ó máa ṣẹlẹ̀ nínú ọdún yìí, ní ìbẹ̀rẹ̀ ọdún yìí 2022, tí a dẹ̀ ti rí pé ó ti ṣẹlẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ẹlẹ́dàá ó ti sọ lórí ọ̀rọ̀ Tinubu, tí gbogbo àwọn èèyàn ń sọ pé lórí àṣẹ rẹ̀ òun làwọn dúró lé lórí. Now, tí o bá jẹ́ ẹni tó ní ìrántí, tí ó sì jẹ́ ẹni tí ń wo àwọn fọ́nrán mi, ní ìgbà tó ti pẹ́ díẹ̀, Olúwa sọ nípa Tinubu wípé kò bá dáa kí ó faramọ́ ọ̀rọ̀ Yorùbá nation yìí, nítorí wípé ìdí tóun ṣe sọ bẹ́ẹ̀, nítorí wípé kí ayé lè yẹ, kí ọ̀run lè yẹ. Mo ti sọ ọ̀rọ̀ yìí tí kì í ṣe many times, ọ̀pọ̀lọpọ̀ máa bú mi. Even gan fọ́nrán tí mo ṣe níyìí tó kọjá, oríṣiríṣi ìbú làwọn èèyàn bú mi, ṣùgbọ́n kò sí nǹkan tó kàn wá pẹ̀lú yẹn. Ìkan tiẹ̀ sọ wípé èmi wá ń purọ́ níta pé àwọn èèyàn ń threaten mi. Pé mi jẹ́yàn kan tó yẹ pé mi ò tètè ń voice out. Ọ̀rọ̀ tèmi yìí tí wọ́n gan, ọ̀rọ̀ tèmi sì ń já wọn láyà. Nǹkan tí wọn ò kọ̀ ṣe lè gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ tèmi, òun ni wípé wọ́n mọ wòlíì òtítọ́, wọ́n sì mọ wòlíì fake. Àwa ò lówó lọ́wọ́, wọ́n ti fowó lọ̀ wá, àwa ò gbowó lọ́wọ́ wọn. À ń jẹ́ kó yé wọn wípé báyìí lolúwa wí. Bẹ́ẹ̀ ni. Ó bẹ̀rẹ̀ sí tún bú mi, èmi ò ṣe gbé nọ́mbà wọn bọ́ta, àwọn ò ní ìdí gbogbo yẹn. À ní ìdí gbogbo yẹn, ṣùgbọ́n èyí tó bá máa ṣe ẹlẹ́yà ara ẹ̀ nínú gbogbo wọn pátá, àwọn tó ń threaten wa, ẹ jẹ́ kó máa bọ̀ nílé wa. Bẹ́ẹ̀ ni mo sọ. Ẹni tó rán wọn wá, wọn á sọ. Bẹ́ẹ̀ ni. Wọn ò lè bá mi lábo, ojoojúmọ́ lákọ ni wàláì. Bọ́ bá mi nínú mọ́tò, wọn á bá mi lákọ. Bọ́ bá mi nínú ilé, akọ ni. Á sọ ẹni tó rán wọn sẹ́. Nítorí pé bàbá confam JP kò fi ọwọ́ òsì júwe ilé bàbá tó bí lọ́mọ. Bẹ́ẹ̀ ni. Ọlọ́run ló ní ewé, òun ló sì ní egbò. Mi ò sì fi ọwọ́ òsì júwe ilé bàbá mi, nítorí pé ohun tí bàbá mi ní lọ́wọ́ kò jẹ́ kí n tún bọ́ ta, kí n tún lọ máa fowó rà ń ta, kí wọ́n lọ máa ra fake. Original ló wà lọ́wọ́ tiwa, ojú òní tiwa. Olúwa sọ fún Tinubu nígbà náà, ṣé ọmọdé tí mo ṣe ń sọ̀rọ̀ Tinubu, àwọn èèyàn máa ní kí nìdí kí ló dé tí mo ń pariwo Tinubu. Tí Tinubu bá wọlé pẹ́rín, gbọ́ mi, Yorùbá nation kò ní dúró. Ẹni tí ò ríran, òun lẹ̀rù ò bá o, tó pé kò rí ohun tó fẹ́ ṣẹlẹ̀. Ṣùgbọ́n ẹni tó ríran, tọ́lọ́run bá sọ lóru tó máa dé tó máa sọ̀rọ̀, láàárọ̀ tó máa dé tó máa sọ̀rọ̀, ẹ̀rù máa bà o. Ìyẹn ló ṣe rí pé mò ń ké kíkan wá, pé ibẹ̀ ni mò ń sẹ́ńtà ọ̀rọ̀ mi sí. Mò ń sẹ́ńtà, mi ò kúrò lórí Yorùbá nation, ṣùgbọ́n ohun tó lè affect Yorùbá nation yẹn gangan, àtẹ́ ní fi gbúrú ẹ̀. Ẹ̀kan máa gbọ́ lókè òkun ni, kò ń ṣe Nàìjíríà. Mo fi Ọlọ́run búra ẹ̀. Wọ́n á gbé ìyá ẹlòmíì, wọ́n á gbé bàbá ẹlòmíì, wọ́n á pa ẹlòmíì dànù, wàláì, tí kò sẹ́ni tó máa béèrè ikú yín lọ́wọ́ wọn. Ta ló fẹ́ béèrè ikú yín lọ́wọ́ ẹ̀? Olúwa dẹ̀ sọ nígbà yẹn tó ní, àfi kó join, kó faramọ́ Yorùbá nation yìí, Tinubu, kó lè níyì láyé, kó níyì lọ́run lọ́dọ̀ èmi Ọlọ́run fúnra ẹ̀.
kí orúkọ rẹ kó má padà di kórúkọ rẹ lè di pé nígbà tó bá kúrò láyé gan wá tún máa sọ̀rọ̀ rẹ ní rere. Kò gbọ́ ṣẹ́yìn náà rí ohun tó ń ṣẹlẹ̀ sínsìn tó ń ṣe yẹ̀yẹ́ ara ẹ̀ kiri níta gbangba. Wọ́n máa tá àṣì ẹ̀ mọ́nú fídíò yìí wá rí. Ó ń ṣe yẹ̀yẹ́ ara ẹ̀ kiri, yẹ̀yẹ́ lọ́tún lósì. Ọlọ́run ń dá sẹ̀ríà fún, yẹ̀yẹ́ kàn ń lọ lọ́tún lósì ni. Àwọn tí wọ́n dẹ̀ ń tẹ̀lé wọ́n ní ká gbẹnu dákẹ́, ọlọ́run kọ́ ló ń rán wa. Wọ́n ní tiwa la fẹ́ máa sọ, àti ẹ̀fẹ́ jẹ́ káwọn èèyàn kó mọ̀ wá ni. Ìkan náà ló kọ́mẹ̀ǹtì yẹn nínú fọ́nrán tí mo ṣe kọjá. Ṣé mi táwọn èèyàn ti mọ̀? Ọlọ́run ti jẹ́ kí àwọn èèyàn mọ èmi kí n tó wà tà. Ọlọ́run ló ń jẹ́ kí ènìyàn kó mọ èèyàn, kì í ṣe ẹjọ́ tá à ń rojọ́ yìí. Àìmọye àwọn tí wọ́n ń rojọ́ tí wọn ò dẹ̀ mọ̀ wọ́n, tí wọ́n dẹ̀ ń rojọ́ tó jẹ́ pé ó wà accurate, wọn ò dẹ̀ mọ̀ wọ́n. Mi ò wá ta nítorí familiarity, mi ò wá ta nítorí popularity. Ohun tó lù wá rán mi sí yín, òun ni mo wá sọ. Ohun tí Olúwa rán mi sí yín, òun ni mo wá sọ. Ohun tí Olúwa tó rán mi sí yín, òun ni mo wá sọ. (2023) ohun tí ó lè affect Yorùbá nation, òun ni kí Tinubu kó fi ọ̀nà ẹ̀rú wọlé. Ẹ pé mò ń pariwo ẹ̀ kíkankíkan. Wòlíì lèmi. Àwa dẹ̀ ń ṣe investigation every minute, every time from the Almighty. Ìwọ ló lérò wípé Ọlọ́run kọ́ ló ń bá wa sọ̀rọ̀. Àwọn míì tiẹ̀ máa bó wá ní ọ̀dẹ̀ onírun bí irun òbó obìnrin. Ẹ̀rín á pa mí sọ yẹn. Ìyà tó máa jẹ ló ń sọ yẹn, ìyà. Ohun tá a sọ lánàá ti ṣẹ lónìí. Tèmi yìí dẹ̀ máa ṣẹ tó pé ohun tó mú wa láti máa sọ ní pé gbogbo èyí tá a sọ lánàá ṣẹ lónìí, èyí tá a dẹ̀ sọ lónìí náà sì máa ṣẹ. Ẹ̀yin ní kẹ́ ẹ gba Ọlọ́run gbọ́. Kò sóhun tó lè ṣe lẹ́yìn Yorùbá nation. Kò sóhun tó lè ṣe lẹ́yìn ká pín ìlú yìí. Kò sóhun tó lè ṣe lẹ́yìn kó ní kálukú kó lọ lọ́nà tiẹ̀. Nàìjíríà ti di kòròfo. Ó ti ṣe kí ni? Ó ti di kòròfo. Bẹ́ẹ̀ ni tí Tinubu bá wọlé tán, àwọn ajínigbé máa wọlé, máa gbé àwọn èèyàn ní. Kò sí ẹni tó fẹ́, kò sí ohun tó fẹ́ ṣe sí. Bẹ́ẹ̀ ni mo sọ. Bẹ́ẹ̀ ni kò sí ohun tó fẹ́ ṣe sí. Ẹ̀dẹ̀ ní àòríran. Ṣé gbogbo ohun tá a rí ló ń padà ń ṣẹlẹ̀? Yẹ́yìn ò rí jágọ́ǹsì tí Tinubu sọ kiri ni. Ẹ̀yin ò rí pé kò dẹ̀ sí ọpọlọ mọ́ ní orí mánu yẹn. Ṣé ó jẹ́ kó rí bẹ́ẹ̀? Listen carefully. A ò ètì ẹ̀, but à ń sọ ohun tó lè pè àwa àti yín ká má padà tún jẹ̀yà ọdún 8. Ṣáwọn tí wọ́n wá sí ìlú Òwòrò tá a wà yìí, tí wọ́n wá pín ẹni fáwọn èèyàn àti jéró ọkà bàbà. Ṣé kò sí nǹkan tí ó mú tẹ́ni mìnì ni? Ẹni mìnì wípé níbi ni mo máa kú sí, bóyá mo máa délé. Jéró ọkà bàbà, nǹkan tí wọ́n bá mú sìn, òun ni wọ́n ń fún ní jéró ọkà bàbà. Àbí tí ènìyàn bá fẹ́ ṣe oògùn awọ́rò tó pọ̀, tó le, tó tóbi, ló máa bá jéró ọkà bàbà nínú ẹ̀. Ṣé wọn náà rí báyìí? Lọ́wọ́ gbogbo ìgbà tí wọ́n ti ń wọlé, tí wọ́n bá fẹ́ ṣe ìdìbò nìkan ni wọ́n ń fún yín ní nǹkan.
lẹ́yìn ìdìbò àìmọye obìnrin kan sọ fún mi ní about 3 years ago ó lóun ni woman leader ó lóun ṣiṣẹ́ o dádì mo ṣiṣẹ́ o dádì mo ṣiṣẹ́ o ọmọ mi báyìí ọmọ mi síkì wọ́n ní wọ́n máa yọ kidney ẹ̀ òun lọ bá àwọn tóun ṣiṣẹ́ fún tí wọ́n wọlé wọ́n ò ṣàánú àwọn ayé ló máa pa ẹ́ ayélála ló máa pa ẹ́ Ògún ló máa pa ẹ́ Ọ̀ṣun ló máa pa ẹ́ mo wá bẹ̀rẹ̀ sí ń da mo ní kó o ní sori dádì tó tiẹ̀ wá pé ìṣòwò pé dádì yóò ní ẹ̀pù ẹ̀ nítorí pé mo sọ kọ́kọ́ ẹ má fún ti fáwọn ará bíi irọ́ ni wọ́n máa pa wọ́n ti fi gàrí agolo 2 ráìsì agolo 3 wọ́n ti fi tàn yín owó tó wá pọ̀ jù tí wọ́n fún yín kátà ní 10,000 naira kí wọ́n náà wá fura wàá rí i pé nígbà tí wọ́n bá fẹ́ wọlé yẹn ni wọ́n ń ṣe dodo ẹ̀ wọ́n ò ṣe máa ṣe lọ bẹ́ẹ̀ fún yín wọ́n ò ṣe máa ṣe lọ bẹ́ẹ̀ fún yín kọ́ máa fún yín lọ́sọ̀ọ̀sẹ̀ kọ́ máa fún yín lóṣooṣù ó jẹ́ kó o fura ibẹ̀ ló ti máa mọ̀ pé ohun táwọn ń sọ ó correct kò dẹ̀ ń ṣe èní ni wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ kí sára mo ti ké tọ̀tàn nínú fídíò bíi 3 kó tó yìí ké tọ̀tàn ẹ bá déwájú mi ò ní ẹ̀pù yín èèyàn kan ní bí mo ti burú jù ẹ ti bá ti sọ pé nǹkan báyìí mo fẹ́ ṣe nǹkan yẹn ni mo máa ṣe mo ní listen to me ṣọlọ́run ò burú ohun tó bá ti dífá fún ọlọ́run wípé ènìyàn dẹ́ṣẹ̀ olúwa sì ṣèdájọ́ ẹnìyẹn bó o bá dẹ́ṣẹ̀ sọ́dọ̀ èmi náà má ṣèdájọ́ ẹ̀ kò sí ohun tó kèmí pẹ̀lú yẹn ọ̀rọ̀ burúkú lẹ fi ń lọ ọlọ́run lọ́rùn àwọn onímọ̀nù yìí ò tiẹ̀ mọ ọlọ́run ṣé wọ́n lè darú ẹ̀ṣẹ̀ yẹn tó o ṣẹ̀ sọ́dọ̀ mi kọ́lọ́run má dá sẹ̀ríà fún ẹ wọ́n máa ní wòlíì yẹn ti wíkẹ́ẹ̀dì jù wòlíì yẹn ti burú irú ẹ̀ṣẹ̀ tó o dá sọ́dọ̀ mi listen ṣé o lè dá sọ́dọ̀ ọlọ́run kó má dá sẹ̀ríà fún ẹ ọlọ́run tó dá wa kámbọ̀ sí èèyàn bí ọlọ́run bá lè dá sẹ̀ríà fún ẹni tó dẹ́ṣẹ̀ mélòó wá lè mí má dá sẹ̀ríà fún ẹ òjì yẹn lọ tó bá dẹ́ṣẹ̀ mo máa wo ẹ̀ṣẹ̀ tó dá màá dẹ̀ dá sẹ̀ríà according to ẹ̀ṣẹ̀ tó dá ní ojú yẹn lọ kò sẹ́ṣẹ̀ ń bẹ fún mi ẹ̀ṣẹ̀ ò sí nínú yẹn ẹ̀ṣẹ̀ ò sí nínú ẹ̀ dàtí mo kọ́kọ́ máa bẹ̀rẹ̀ ministry mo sọ yẹn nínú noy vigil lánàá tí mo fẹ́ bẹ̀rẹ̀ ministry tá à ń bẹ̀rẹ̀ ministry tí ministry yẹn ń lọ díẹ̀díẹ̀ àwọn ọ̀rẹ́ mi kan tẹ̀lé mi àjọ ń ṣe lọ nígbà tó yá ló kúrò níbẹ̀ kì í ṣe pé wọ́n náwó fún mi mò ń tẹnu mọ́ lánàá nígbà tí mo ń sọnù noy vigil wọn ò náwó fún mi èmi ni mò ń náwó fún wọn èmi ni mò ń fún wọn lówó mò ń ṣe dodo ẹ̀ kété ni mo kọ̀ rí púpọ̀ kúrò nínú ministry yẹn kò wá mọ́ ọ̀dẹ̀ ń wò ó ràn ìwọ náà dẹjọ́ mi tó bá yá ma ní dádì ẹ jẹ́ ká ṣe díẹ̀díẹ̀ forgive mánu yẹn ta ni mo fẹ́ forgive báyé mi bá padà bàjẹ́ lẹ́ni sáwọn yẹn ò ní sọ wípé nítorí ẹ̀ làwọn ṣe fi mí sílẹ̀ lánàá nígbà táyé mi wá da tán táyé tí wọ́n bàjẹ́ wọ́n wá ń wá mi kiri wọ́n ń pè mí kí n ṣàánú wọn ṣé mo lè ṣàánú irú àwọn èèyàn bẹ́ẹ̀ ní ìgbà tí mo fẹ́ dìde wọn ò ràn mí lọ́wọ́ ní ìgbà tí mo fẹ́ dìde tí mò ń lépa àti dìde nínú iṣẹ́ ìránṣẹ́ yìí wọ́n ràn mí lọ́wọ́ wọ́n lọ wọ́n fi dá mi ìgbà tó wá rí pé iṣẹ́ ìránṣẹ́ yẹn gòkè lọ́wọ́ ń wá fún ìrànlọ́wọ́ mi ṣó possible kò possible kò possible béèyàn bá lè bí ènìyàn ṣó ń gbọ́ mi bí ó bá lè ṣe ọlọ́run tọ́lọ́run dá sẹ̀ríà ẹ̀ fún tó máa ní ìyá ọlọ́run lẹ́ni yìí ń jẹ́ o tí èèyàn bá ṣe nǹkan tí kò dá sí ènìyàn náà ènìyàn lè dá sẹ̀ríà fún irú ẹni bẹ́ẹ̀ kò dẹ̀ ní jẹ̀bi ọlọ́run bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. kò sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Tinubu bẹ́ẹ̀ ni tẹ́ ẹ bá dẹ̀ fẹ́ dánwò ẹ jẹ́ kó wọlé kó má rí bẹ́ẹ̀ la ṣe ń pariwo kankan wípé ṣe ìyà yìí máa pọ̀ àwàlà máa ṣẹlẹ̀ wàhálà máa ṣẹlẹ̀ Sanwó-Olú ti ṣe tán ló dáa mọ́
nítorí pé bàbá ti mú nǹkan tó ní mu, kò ní ọpọlọ ẹ ó ti yòrò. Tó bá ti mọ ohun tó ní mu, ó kàn máa control ó yá ẹ lọ flat ẹ. Ó ti ṣe tán tó dá mọ́. Ó ti sọ pé ó yẹ àwọn ọmọ tó wà ní tógèètì ẹ lọ fáyà wọn dànù. Kò bẹ̀ bí bó ṣe ti sọ yẹn, kò sẹ́ni tó lè dá dúró. Ṣẹ́ni tí ó ló ní sátífíkẹ́ẹ̀tì tí kò lè jẹ́ pírẹ́sídẹ́ǹtì tí wọn ò ní nǹkan kan tó ń bá fà. Ó mọ iye kéèsì tẹ́ ẹ rò sí Tinubu lọ́wọ́ ni lẹ́sẹ̀. Ṣé o rẹ́ni tó bá Tinubu fa wàhálà? Kì í ṣèyàn kékeré nínú ayé. Even gan Buhari tán ló jókòó síbẹ̀ kò bá fa wàhálà. Nígbà tó Chichu tẹ interview ó ní I know Tinubu pátì àwọn ló máa wọlé. Why are you deceiving yourself? A ò fẹ́ jẹ́ kó jìyà la ṣe ń sọ yìí. A ò fẹ́ jẹ́ kó jẹ́ pàwa nìkan la máa náwó. Wọ́n ti gbé gbogbo ọ̀fà wá sọ́dọ̀ wa náà pé ká dákẹ́ nítorí pé ọ̀rọ̀ wa ń ṣèǹjì máìndì àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Pé ká dákẹ́, wọ́n ti gbé ọ̀pọ̀lọpọ̀ ọ̀fà wá fún wa. Ṣùgbọ́n èmi fúnra mi ń rò wípé ṣówó tèmi máa gbà tí mi ò ní rí ìjọba Ọlọ́run wọ̀. Wọ́n pé nǹkan tí wọ́n fi lọ̀ mí ni wọ́n fi lọ àwọn èèyàn kan náà tí wọ́n ń sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ fún Tinubu. Nǹkan tó fi lọ àwa wọ́n fi lọ̀ wọ́n, wọ́n dẹ̀ gbà. Àwa ò gbà lọ́wọ́ wọn. À ń ro ti tẹ̀yìn mọ́ tiwa pé kò dá káwa nìkan máa náwó, ó jẹ́ ká jọ náwó. Kò dá ìbànújẹ́ ni kó máa rágbàlagbà kó máa sunkún. Èèyàn kan sì tún sunkún wá sí ọ̀dọ̀ mi láàárọ̀ yìí tó ní òun ní egbò àdá ìjìnà pé kí n ṣàánú òun sẹ́. Kí n jọ òun ti wà lẹ́nu ẹ̀ kì í ṣe ọdún kan àtàbọ̀ báyìí. Òun ti lo gbogbo nǹkan. Gbogbo tó wà lọ́wọ́ òun yírí kàpá rọ́bì ní sáfàá rábì. Gbogbo ẹ̀ ló ti lò. Òun ti ná gbogbo owó ọwọ́ òun. God bless Nigeria. God bless Nigeria. God bless APC. God bless APC. Mo dẹ̀ sọ fún ṣé gbogbo tá à ń sọ fún yín nìyí. Àwọn tẹ́ ẹ dìbò fún ẹ lọ bá wọn. Àwọn tó ń ṣàánú fún làwọn tó súnmọ́ wọn. Àwọn tó dẹ̀ súnmọ́ wọn, wọn ò bá wọn sòótọ́ ọ̀rọ̀. Wọ́n kàn sọ fún wọn pé bàbá yìí máa carry on. Bàbá tí kò ní agbára mọ́. Bàbá tí agbára ti kúrò lára ẹ̀. Bàbá tí ọpọlọ ẹ̀ ti di ọpọlọ ọmọ kékeré. Kí ló dé? Ṣé ẹ fẹ́ dojú Nàìjíríà yìí bolẹ̀ pátápátá ni? Ṣé ẹ fẹ́ bayé Nàìjíríà yìí jẹ́ pátápátá ni? Kí ló ṣẹlẹ̀? Ṣé ẹ fẹ́ bayé Nàìjíríà jẹ́ pátápátá ni? Kò yé mi, kò tí ì yé mi. I still need to get something out of this. Ká wá jọ tún ṣe làwa jáde fún. Ká má jẹ́ kó lọ báyìí, kí gbogbo ẹ̀ máa lọ báyìí la jáde fún. Àwa tá a wá jáde yẹn tá à ń sọrú ọ̀rọ̀ yìí tá a ti rí nǹkan tó lè ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú. Ẹ máa bú wa. Ẹ máa sọ̀rọ̀ sí wa. Ẹ máa ní àwòjẹ́ èèyàn. Ṣé bàbá yín Adébóyè, bàbá yín Olúkọ̀yà, ṣé òun lè yàn ẹni tí kò lè sòótọ́ ọ̀rọ̀ jáde? Gbogbo ìdí tí wọn ò dẹ̀ ṣe lè sòótọ́ ọ̀rọ̀ jáde nítorí gbogbo ọ̀rọ̀ tí wọ́n ti kó jọ. Wọn ò fẹ́ jẹ́ kí wọ́n pa wọ́n. Wọn ò fẹ́ jẹ́ kí wọ́n useless sí wọn ọ̀rọ̀ tí wọ́n ti kó jọ. Àwa náà kó ọ̀rọ̀ jọ bá àti ẹ̀ lówó aṣáálẹ̀ mi. Yẹ ló ṣe máa rí pé nígbà míì tí n bá sọ̀rọ̀ máa sọ̀rọ̀ dọ́dọ̀ àwọn pásítọ̀. Wọn ò sọ òtítọ́. Pásítọ̀ ẹ ò sọ òtítọ́ fún ẹ, wàá jẹ́ ìyàkú níṣẹ́. Wàláì, mo fi Ọlọ́run búra ẹ̀. Mo ń wo ọ̀rẹ́ mi kan, pásítọ̀ kan báyìí ló máa ń ṣí àlòjojúmọ́, máa rẹ́rìn-ín bá.
ọjọ́ ń bọ̀ lólúwa wí. Ìjọ tí mo máa fún ẹ ní láàṣì ọ̀rọ̀ ẹ, ìjọ tí ebi bá pa ẹ́ tó bá dọ̀dẹ̀ ń máa fún ẹ láàṣì ọ̀rọ̀ ẹ. Tó pé àwa tá à ń sọ òótọ́ ọ̀rọ̀ ò sí àwa. Kí ohun tá à ń sọ yìí kó lè dé ọ̀dọ̀ àwọn tí wọn ò tí ì gbọ́, kí wọ́n lè fi kọ́gbọ́n, kí wọ́n lè change. Àwọn tó ń purọ́ fún yín lẹ̀ ń ṣíà. Ẹni tí kò tiẹ̀ rí tiẹ̀ rò ló ń ṣíà kiri. Ẹni tí kò tiẹ̀ mọ ibi tó wà, kò mọ bóyá o exist àbí o exist, ẹ ń ṣí àwọn kiri. Ohun tèmi ń sọ lénìí kò wà relevant. So ohun tó ṣe sọ lánàá náà nìyẹn, ṣùgbọ́n gbogbo ẹ ti wà relevant báyìí. Èyí tí mo tún sọ lónìí náà ò tún kọ́gbọ́n mistake tó ṣe lánàá. Kọ́gbọ́n mistake tó ṣe lánàá. Èyí tí mo sọ lónìí tún máa wà relevant lọ́la. À ń ṣe Ọlọ́run ènìyàn ni wá. Ṣùgbọ́n tó o bá ṣe nǹkan tó correct, o ò lè ṣubú. Sórí ẹ̀ ló ṣe máa pé à ń sọ̀rọ̀. Ẹlòmíràn máa ní pé ṣọ́lọ́run ni wá ni. À ń ṣe Ọlọ́run, a ní èèyàn ni wá. Ṣùgbọ́n nítorí pé mo mọ̀ pé ohun tó correct ni mo ń ṣe, mi ò lè ṣubú, mi ò lè jábọ́. Mi ò lè jábọ́, mi ò lè padà sílẹ̀, òkè ni mo máa wà lójoojúmọ́. Tinubu in one word kò lè ṣe anything. Ó máa bà Nàìjíríà jẹ́ pátápátá ni. Ẹ jẹ́ ká fura láti bí àwọn nǹkan tí mo sọ yìí. Bí pásítọ̀ ẹ ò bá sọ ohun tí mo sọ yìí sẹ́, àní ó kàn waste ìgbésí ayé ẹ̀ ń ṣọ́ọ̀ṣì yẹn ni. Nítorí pé tí pásítọ̀ ò bá rírun ìran táwa ń rí yìí, kí n sọ fún ẹ, òun waste life ẹ ní church yẹn ni. It's a fake church. Ó bẹ́tà kó máa jókòó sílé dàn kó lọ sí church. Wàá pé mo invite ẹ pé kó wá sọ́dọ̀ mi. Mi ò invite ẹ o. Ṣùgbọ́n mo ń advice ẹ kó má padà pàdánù nǹkan tó pọ̀. In one word, Tinubu ò lè ṣe nǹkan kan. Wàá dẹ̀ rí pé gbogbo àsọtẹ́lẹ̀ tá à ń sọ ló ṣe. Ìwọ ò rí gbogbo rọ́bìṣì tó ń sọ níta. Ṣé ẹni tí ó ń sọ̀rọ̀ yẹn, ṣé o lérò pé orí ẹ̀ pé ṣé ẹni yẹn lè direct inú yàrá ká ń bọ̀ sípò lè direct community as at this age? Ṣé ó lè direct inú yàrá ẹ̀ ká ń bọ̀ sí community? Ṣó pé nǹkan ti ṣẹlẹ̀? Ẹ ṣe jẹ́ ká fi ọwọ́ sowọ́pọ̀ to have a better life and to have a better dream country tá à ń ronú ẹ̀, tá à ń retí èyí tó jẹ́ Yoruba nation, tó jẹ́ Biafra. Kò sóhun tó torí Biafra ti ríran yìí ti pẹ́. Nítorí ẹ̀ ló ṣe pé Biafra ja ogun nígbà yẹn, ó ti ríran yìí ti pẹ́. Yorùbá náà ló lórí burúkú, Yorùbá ò lè jagun. Àwọn Igbo ti ríran yìí ti pẹ́, wọ́n dẹ̀ stick to it. Wọ́n mọ̀ ò nígbà tí Igbo ti ríran yẹn. Yorùbá sì tún wá ń dúró de wípé káwa náà sì dúró de a time yẹn. Look at that year tí Igbo ti ríran yẹn. Look at that year tí Igbo ti kọ́kọ́ jagun alákọ̀ọ́kọ́ títí di ìsìn. Ṣé pé wọn ò jẹ́ kó rí, wọn ò jẹ́ kó ṣeé ṣe. Igbo dẹ̀ ń gbé lójoojúmọ́. Igbo ò fi sílẹ̀, ó ń gbé ìjà yẹn lójoojúmọ́. Ṣé pé wọn ò jẹ́ ó ṣeé ṣe? Ìyẹn ni mo ṣe ń sọ fún ẹ wípé a nílò force tó lágbára. Olúwa sọ débi wípé sẹ́, bí ẹ ò bá ja ogun Yorùbá nation, ṣó ń gbọ́ mi? Ẹ tẹ́tí kẹ́ ẹ gbọ́, ẹ ò lè gba òmìnira Yorùbá nation lọ́wọ́ àwọn olórí burúkú Nàìjíríà yìí. Ṣé wọn náà rí ibi tí wọ́n ti ṣe lọ mú pọ́ìntì jáde? Wo ìgbà tí Biafra tó ti ja ogun Biafra, kò wá wò sísè. Go and look at the years. So that wàá àdèmá máa sọ̀rọ̀ wá ní ẹnu Ọlọ́run rùn. Ṣẹ́nu Ọlọ́run rùn, ẹnu ẹ̀ òrùn. Àwọn kan wá délé ni wọ́n ní àwọn fẹ́ gba Yorùbá nation. Adélé ni àwọn ní àwọn fẹ́ gba Yorùbá nation. Olúwa wá fún wa ní guidelines ohun tá a fẹ́ ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ló lẹ́nu mi ń rùn. Ọ̀pọ̀lọpọ̀ ló ní àwọn máa dà pẹ̀lú àlàáfíà. Ẹ ṣe ń tanra yín. Olúwa tó sọ wípé Nàìjíríà máa pín, ó sọ bẹ́ẹ̀, mo dẹ̀ sọ síta. Olúwa ní Yorùbá máa jáde lára wọn, ó sọ bẹ́ẹ̀, mo sọ síta. Olúwa ní àwọn politician, ó ní wọn ò ní jẹ́ kẹ́ ẹ lọ sẹ́, wọn ò ní jẹ́, mo sọ síta. Mo ní wọ́n béèrè lọ́wọ́ ẹni tó ń bá mi sọ ọ̀rọ̀ yìí pé bàbá kí ni ká ṣe? Ó ní
àfi ká bá jagun. Ogun tí Yorùbá dẹ̀ fẹ́ jà, ogun pé kí wọ́n rán irú àwa yìí, kí wọ́n rán Sunday Igboho kó lọ para ẹ̀, káwọn padà délé kó lọ máa dóyàwó wọn nílé. Ṣé yẹn lógun? Ìyẹn ò ṣogun. Kí wọ́n rán àwọn èèyàn jàǹkànjàǹkàn. Ó mọ̀ pé ìyẹn ni ẹni tẹ́ ẹ pè ní Ààrẹ Ọ̀nà Kakanfò, òun ti kọ́gbọ́n. Ó ti kọ́gbọ́n nínú àwọn ìrìn àjò tó rìn lọ́dọ̀ àwọn ìjọba Nàìjíríà. Ìyẹn lẹni tẹ́ ń pè láàrẹ ọ̀nà kakanfò pé ẹ dìde ìyẹn ló pè ẹ̀yin ọ̀dẹ̀, ẹni tẹ́ ẹ máa lọ palẹ̀ ń wá, tẹ́ ẹ bá wá pa òun tán ẹ wá lọ́lé, ẹ lọ́ máa dóyàwó yín, ẹ máa wo jọ bébì bá mi tẹ ẹ̀bà tó rọ̀, wo ibi tá a lọ lé nìyí ó lágbára o, wọ́n pa àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, bá mi tẹ ẹ̀bà tó rọ̀ pẹ̀lú ọbẹ̀ ẹ̀gúsí. Ṣógun yẹn ló pè lógun? Ìyẹn kọ́ ló ń pè ní ogun. Ogun táwa ń retí ni wípé no retreat, no surrender, òun ló ń pè ní ogun. Bọ́ bá ń pa wá tó bá ní ohun tí à ń jà fún, a máa jàjà yẹn lọ ni. Bọ́ ń pa wá, a máa jàjà yẹn. Ìyẹn ló máa jẹ́ kí inú àwọn tí wọ́n ti pa sílẹ̀, inú wọn máa dùn wípé wọ́n pa àwọn tòótọ́, ṣùgbọ́n àwọn sì ń rí àwọn tó ń ja ìjà yìí lọ, ṣùgbọ́n ò tí ì rí yẹn. Èmi ò tí ì rí irú ìran yẹn o, mi ò tí ì rí. So therefore èèyàn kan ò lè tàn wá. Even bàbá Sunday Igboho gan, èèyàn kan ò lè tàn. So we speak spiritual, àwa náà bá wọn sọ̀rọ̀ spiritually. Tá a bá ti ready, Sunday Igboho ti ready, àwa ti ready, àwọn wo ló ready? Àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti ready, ṣùgbọ́n ṣé ayé àwa tá a ready ṣá lè kojú ogun Nàìjíríà? A lè kojú ẹ̀, la ṣe ń ké tantan lójoojúmọ́. Bí mo ṣe ń sọ̀rọ̀ yìí sí, àwọn ọ̀pọ̀lọpọ̀ ní bàbá yẹn nú ẹ ti dùn jù, lọ pé bàbá ẹ kó wá sọ̀rọ̀ ọ̀rọ̀ tí mo sọ yìí, tó bá máa dánmọ́rán lẹ́nu bàbá ẹ. Òkú ọ̀rọ̀ ló fẹ́ gbà, máa sòkò ọ̀rọ̀ fún ìyá àti bàbá ẹ. Lọ pé dádì ẹ, wọ́n ní ẹnu wòlíì ti dùn jù, lọ pé dádì ẹ kó o pè jáde, màmá ẹ kó o pè jáde, kó wá sọ bí mo ṣe ń sọ tó bá máa dánmọ́rán lẹ́nu ẹ. Ẹ̀yin ọmọ àlè játijàti, ọmọ ọkọ Yorùbá ni mò ń bá sọ̀rọ̀, àwọn tó ní làákàyè ni mò ń bá sọ̀rọ̀, nítorí pé àwọn tó ní làákàyè nìkan ni wọ́n lè gbọ́ ohun tí mò ń sọ, ni wọ́n lè yé wọn. Ọmọràn ló lè gbọ́, lè understand ohun tí mò ń sọ. Kò easy. Say one word, I want to conclude now. Ìwọ tó mọ ọ̀pẹ̀lẹ̀ ń lù mọ́lẹ̀ o. Kọ́pẹ̀lẹ̀ sọ ohun tá a máa ṣe nínú ìrìn àjò 2023 tó tí ẹ bá gbà kí Tinubu wọlé, ẹ ní dúró wò tán. Yorùbá nation ò ní exist o. Wàláì kó tí ẹ fẹ́ gbọ́ sétí. Nítorí pé òun pẹ̀lú àwọn Fúlàní lọ́jọ́ máa ṣiṣẹ́ pọ̀. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Ìjọba Tinubu pẹ̀lú Fúlàní ló máa ṣiṣẹ́ pọ̀. Bẹ́ẹ̀ lọ́lọ́run ń disgrace ẹ̀ kiri ọ̀pàǹdà. Ọlọ́run ń disgrace ẹ̀, ṣùgbọ́n kò fẹ́ gbọ́. Ọ̀pọ̀lọpọ̀ sì ń sọ pé ṣọlọ́run ni mí ni. Mo ní kí n ṣọlọ́run, wàá ríran wò. Wàláì Ọlọ́run máa disgrace Tinubu débi wípé, nítorí pé Tinubu ti fi rẹ̀ pé Ọlọ́run rẹ̀ dì. Kí gbogbo ọ̀pọ̀lọpọ̀ máa sọ̀rọ̀ báyìí, kó má dẹ̀ wá, kó má calm down, kó wá máa ní ẹnu èèyàn rùn lórí gbogbo ọ̀rọ̀ tá à ń sọ yìí. Pé báyìí lolúwa wí, kó ní òun ò ní gbọ́. Ọlọ́run ti rí rẹ̀ wípé ó fi rẹ̀ pé Ọlọ́run. Ẹ jẹ́ ká wo bí tí 2023 máa end sí. Àwọn kan lẹ́nu wá ń rùn, jẹ́ ká wò ó. Àwa ò ní yé má pé Ọlọ́run. Tó bá tún ti di on the 1st of December báyìí, a ti wà nínú àwẹ̀ tá ò ní jẹ, tá ò ní mu. Bẹ́ẹ̀ ni a ò ń jẹ. Every December ní ọdọọdún ni 21 days ni. 21 days ni a ò ní jẹ, a ò ní mu. Àwẹ̀ àtàdúrà ni àti ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ mi. Ṣé mo sọ fún ẹ pé wòlíì ni mí? Wòlíì ni mí, ẹni ẹ̀mí sì ni mí. Mo máa ń darí ìjọ ẹ̀mí, mo dẹ̀ ń ṣe iṣẹ́ mi fáwọn tí wọ́n mọ iyì ẹ̀, kì í ṣe ẹni tí kò mọ iyì ẹ̀.
bẹ́ẹ̀ ni mo sọ, I am a prophet, I'm a spiritualist, I run spiritual church and I do spiritual work for whomsoever that believeth in it. Àwọn tó gbàgbọ́ tí wọ́n mọ iye. Yes, má jẹ́ kí a tanra wá, a ò ní fi wọ́n sílẹ̀. Ẹ̀yin ìwọ tó bá wá mọ àdúrà ń gbà lọ́dún sórí ìtẹ́ tó jẹ́ pé tòótọ́ o jẹ́ ọmọ ojúlówó Yorùbá tó jẹ́ àáfà dó sórí awọ, ìwọ tí babaláwo ìwọ náà tètè máa sá tiẹ̀ wò wọn kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ o. Tó bá ṣẹlẹ̀ àánú dúró wò tán. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín tó wáyé pé Yorùbá nation máa lọlẹ̀ kò ní ṣe é sọ mọ́. Òun làwa ṣe ń bọ̀tà ká wá sọ fún yín. A ò èyí Tinubu ṣùgbọ́n kò lè ṣe nǹkan tó wà ńbẹ̀, tó wà ńlẹ̀ yìí kò lè ṣe, kò lè solve problem tó wà ńlẹ̀ yìí, a kò lè solve ẹ̀, kò ń ṣọwọ́ ẹ̀ rárá. Ọlọ́run ò fi hàn wá wípé ọwọ́ ẹ̀ ló ti máa solve. Dodo tọ́lọ́run sọ náà ni pé ẹ jẹ́ kí Yorùbá máa lọ, ẹ jẹ́ kí Biafra máa lọ, kó ní kálukú máa lọ lọ́nà tiẹ̀. Kí ló dé tẹ́ ṣe wá ń kó wa jọ? Ìkan bú mi pé ó ní ìṣe Tinubu ni problem mi ni. Kí ló tí mo ṣe lọ sọ̀rọ̀ sí Ọbásanjọ́ pé òun ló jẹ́ kó ti ṣe kinní tẹ́lẹ̀ kò rí ṣe? No, lọ́wọ́ fídíò mi dáadáa. Kí ló kì mí pẹ̀lú Ọbásanjọ́? Àsìkò ẹ̀ ti lọ. Àwọn tí wọ́n tún fẹ́ wọ ọbẹ̀ ń sìn òun làwọn àwọn ènìyàn máa fi Tinubu sílẹ̀ tí wọ́n máa lọ máa sọ̀rọ̀ Ọbásanjọ́. Ṣọ́básanjọ́ tún fẹ́ di president ni. Kí ló kì mí? Òun ti ṣe tiẹ̀, ó ti ṣe okùn Ọlọ́run. Ẹni tó wá tún fẹ́ wọ bẹ̀ẹ́ síta rí pé bó ṣe ń lọ yìí sáà ní kò lè ṣe kankan, gbogbo ẹ̀ máa dojúrú ni. Pure water máa di 100 naira. One pure water will become 100 naira. Everything will become expensive in Nigeria. Ẹ máa jẹ̀yà. Ẹ̀yin ọlọ́jà ẹ máa jẹ̀yà. Ẹ máa jẹ̀yà. Ẹ̀yin tẹ́ ń tajà yìí ẹ máa jẹ̀yà. Ẹ̀yin ìyá ọlọ́jà tẹ́ ń tajà yìí ẹ máa jẹ̀yà. Ẹ̀yin lẹ́ ń tẹ̀lé kiri ẹ jẹ̀yà. Èyí tó máa ń dùn mí náà ni pé at the end of the day ṣọ́ọ̀ṣì lẹ máa wá ẹ̀rọ jàtà gbogbo ẹ̀ tí ẹ̀ dọ́ọ̀lù. In fact ìṣẹ̀lẹ̀ gbogbo tó ibi ìlú ìṣe ń lọ kò tẹ́yìn lọ́rùn kò dá mọ́. Ṣé bẹ́yìn lẹ vóòtì fún wọn? Ẹ̀yin fọganáísà ṣé bẹ́yìn lẹ vóòtì fún wọn? Ẹ̀yin tó rí ò pé tó jẹ́ pé ohun tí ẹ kò fẹ́ jẹ kẹ́kọ̀ọ́ sáré jẹ ohun tẹ́ fẹ́ jẹ láàárín ìṣẹ́jú òun lẹ ń jókòó tì ṣé bẹ́yìn lẹ vóòtì fún wọn? Ìran làwa ń sọ o. A máa ní wòlíì ló ń sọ̀rọ̀ báyìí. No, I am a prophet. Bí mo ṣe máa sọ nìyẹn. Ṣé bí orú ṣe mú mi? Ẹ̀gbà tí mi ò yọ̀dẹ̀ ṣorú lè máa mú mi báyìí kí n tún máa waṣọ. Ẹlòmíràn ní ṣé wòlíì ló bọ́ṣọ sílẹ̀ báyìí? Ìgbà tí mi ò ń ṣọdẹ ọdẹ ní ìwọ lọdẹ ìwọ ọpọlọ ẹ ti yòrò. Ìwọ ni orí ẹ ti dàrú. Ṣorú lè máa mú mi báyìí kórú máa mú mi báyìí kí n tún wọṣọ sọ́rùn. Dá mi lóhùn. Kò sí iná kò sí kankan. Ṣé mú tẹ́ ń pariwo nìyẹn? Kò sí iná kò sí anything. Ṣé mú tẹ́ ń pariwo kiri nìyẹn? Ṣé ó jẹ́ kó rí bẹ́ẹ̀? Ọdún mélòó ló fi ń ṣe iná? Ọdún mélòó téèyàn bá fẹ́ ṣe iná ọdún mélòó ló fi ń ṣe? Dá mi lóhùn. A travel lọ sí àwọn ibi tó ṣe. A ṣàṣe travel dé Kútọ́nù. A travel dé Ghana. A travel dé Togo. A travel dé South Africa. A ṣe travel dé àwọn ìlú kan. A travel dé India. A travel dé Malaysia. A travel díẹ̀ náà níwọ̀n bá tá a lè travel tágbára wá ká. Tó bá dẹ̀ tún fún wa ní visa bí tá a béèrè ni a ti lọ àti padà dé torí pé kò sówó ẹ̀ lọ́wọ́ wa. Wọ́n ò fún wa ní. Àti mo sọ nígbà kan gbogbo nǹkan èṣù báyìí lẹ́yìn máa ń sponsor. Irú orí òkè tá a fẹ́ ṣe yìí bá ṣe ń sọ ń sìn àwọn kan máa ní à ń sọ tó pé káwọn èèyàn lè ràn wá lọ́wọ́ ni. Èmi ò ní kẹ́nikẹ́ni ràn mí lọ́wọ́ tí ilé oge ó tó ge jẹ. Èní kọ́ lèmi ti ń ṣe orí òkè. Mi ò dẹ̀ ní wàtá kí wọ́n máa bẹ owó lọ́wọ́ èèyàn. Mi ò ń wàtá kí wọ́n máa ní ikọ́ tiẹ̀ tún sọ nínú fídíò tí mo ṣe jáde ó ní àwọn ń polówó ọjà ni pé mo fẹ́ fi fídíò yẹn bí mo kàn fẹ́ fi polówó ọjà ni kí ọjà mi kó lè yá. Ìwọ tó rí ẹ ti dàrú wó wàá jẹ́ wotowoto. Kí ni wọ́n sọ? Wàá jẹ́ wotowoto. Nǹkan èṣù nìkan òun làwọn máa ń promote. Àgbẹ̀ mo sọ̀rọ̀ ṣàṣù ó jẹ́ ṣàṣù wọ́n á gbé ṣàṣù lọ sí Amẹ́ríkà. Nǹkan èṣù nìyẹn. Jẹ́ kí n sọ tòótọ́ fún ẹ. No matter
bí ẹ bá ṣe sọ pé ẹ disgrace Jésù tó, èmi ò disgrace Jésù tèmi o. Bẹ́ẹ̀ ni àwọn èèyàn ń disgrace Jésù, wọ́n ń disgrace Ọlọ́run, wọ́n ní is a scammer. Èmi ò disgrace Ọlọ́run tèmi. My God is not a scammer. God is ever God. Èṣù kan tún ẹ̀ ní lọ́bìrì lọ́wọ́ àwọn tó lọ, àwọn kan lọ wọ́n tún padà wá, wọ́n ní ohun tí àwọn rí ó lágbára o. Ìjọ wo ló gbọ́ téèyàn lọ, àwọn tó lọ tó jẹ́ pé Ọlọ́run tún dọ́gbọ́n dá padà tó sọ fún ẹ pé Ògún lòun rí, òun rí Ọya, òun rí Ṣàngó. Ìjọ wo ló sọ bẹ́ẹ̀? No, lọ confirm. Àwọn ń sọ òtítọ́ fún ẹ. Mi ò ní kó o má sin Ògún, mi ò ní kó o má sin Ṣàngó, mi ò ní kó o má sin Ọya, ṣùgbọ́n kọ́kọ́ wà tó jù wọn lọ́sẹ̀. Òun ní Ọlọ́run yẹn làwọn èèyàn wá ń bẹnu àtẹ́lù. This is scammer. Lẹ́yìn Ọlọ́run ló kàn. Má jẹ́ kí wọ́n deceive ẹ. Bó o bá kú ọ̀dọ̀ Ọlọ́run ló máa lọ, wá lọ dẹ́jọ́ ẹ ń bẹ̀. Wàláì ṣé tó bá ti deceive ẹ nínú ayé, báwo ló yẹ fẹ́ ṣe? I am telling you, Ọlọ́run ni Ọlọ́run ń jẹ́sẹ̀, kò yí padà. Don't allow anybody to deceive you. Nínú gbogbo tó bá lè là kọjá láyé yìí, má bẹnu àtẹ́lu Ọlọ́run. Wòlíì can be a scammer. God is not a scammer. God remain the same. Wọ́n fẹ́ bú wòlíì kò bú wòlíì, má bọ́ Ọlọ́run. Jẹ́ ẹni mo sọ tòótọ́ fún ẹ, má bú Ọlọ́run, má bẹnu àtẹ́lu Ọlọ́run. Ọlọ́run kì í ṣe ẹni téèyàn lè bú ẹnu àtẹ́lu láyéláyé. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Mo bá Ọlọ́run gbọ́ bàjẹ́bàjẹ́. Mo ń sọ pé ìdí tèmi ṣe ń sọ nípa ewé àti egbò ni pé Ọlọ́run ló fi àṣẹ sí. If not, tó bá fa àṣẹ sí, mi ò ní dédìí ẹ. Àwọn pọ́ndẹ̀ ń parọ́ fún wa. Ewé àti egbò yẹn náà dẹ̀kẹ̀rẹ̀, òun ni final solutions. Ṣé wọn náà rí wa? Tó pé wọ́n ń parọ́ làwa ṣe jáde pé no, ẹ yé parọ́ fáwọn èèyàn. Owó tẹ̀ ń sọ yẹ̀yìn náà mú nílé, ẹ̀yìn náà ń lò. Pásítọ̀ kan ní stroke nsìn. Tó bá sọ pé kó sí gbẹ́rẹ́ ń gbà yẹn kò ní sí. Nísìn àìmọye gbẹ́rẹ́, àìmọye àdó, àìmọye oògùn tó ti lò. Nítorí pé oògùn òyìnbó kò lè wo stroke. Ibi tọ́lọ́run ti ń dààmú gbogbo yín nìyẹn. Nígbà yẹn báyìí tó bá ní kẹ́ jẹ̀gbẹ́ máa jẹ̀gbẹ́. Ẹ má ṣe ohun tí Ọlọ́run máa fi dá sẹ̀ríà fún yín. Má nawọ́ sí Ọlọ́run lójú o. Nǹkan tí Ọlọ́run lẹ́yìn ò ní lè gbé lárugẹ. Mo sọ nínú 2 fídíò tó kọjá. Bó bá jẹ́ ti èṣù ni, bẹ́ẹ̀ bá rí ọmọ kékeré kan tí ń kọrin sìn, tó ń kọrin bóyá mi ò ní interest náà lórí wọn. Tẹ bá wá ti bẹ̀rẹ̀ sí ń kọrin, Àlàó Pasuma, ìyá bàtíjà, ìwolówolólo, bẹ́ẹ̀ bìrìbìbìbì, yóyóyóyóyó, yọ̀dí ẹ̀ sókè, yọ̀dí ẹ̀ sọ́run, yọ̀dí ẹ̀. Àwọn èèyàn máa sponsor ẹ̀, wọ́n tún máa ná lówó, wọ́n máa ṣe gbogbo ẹ̀. Ṣùgbọ́n tó bá rí ti Ọlọ́run, á bu ọ́nì 419 tó ti dé, àwọn 419. Listen, o lè mú pásítọ̀ kúrò nínú ọ̀rọ̀ ayé ẹ̀. O lè mú ìránṣẹ́ Ọlọ́run kúrò nínú ọ̀rọ̀ ayé ẹ̀. Má jẹ́ ń tàn ẹ́. Ìwọ ni kó kọ̀ lajú ẹ̀, kó go to the right man of God, woman of God. O lè mú Ọlọ́run kúrò nínú ọ̀rọ̀ ayé ẹ̀ sẹ́. Lẹ́yìn Ọlọ́run ní sẹ́. Lọ ronú tí mò ń sọ yìí. Ọwá ń dọ̀tí Ọlọ́run kiri. Wọn ò lè bí Ọlọ́run, wọn ò lè iṣẹ́ kí ministry kó tẹ̀síwájú. Wọ́n fẹ́ pa ministry, wọ́n sọ̀rọ̀ lòdì sí ministry, wọn ò fẹ́ jẹ́ kí ministry kó lọ síwájú. Wọ́n ń promote èṣù kí èṣù lè ní èrò sínú ìjọba rẹ̀. They don't care. Ọlọ́run rán mi sí gbogbo yín pátá lónìí. Kẹ́ tẹ́tí kẹ́ gbọ́. Lẹ́yìn Ọlọ́run ni. Bólúwa bá sọ̀rọ̀ ó ti sọ ni. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín, ẹ má jẹ́ ká ṣe àṣìṣe ọdún mẹ́jọ. Ìwòrí bí ogun ṣe ń kan lára mi. Sẹ́ni tí ò lọ́pọlọ ló máa ní òun máa wọṣọ. A ní jẹnẹrétọ̀ ń ta. Ìta máa lọ tí òun lórí ìṣòro òun ló wà lẹ̀. Báwo? Orí jẹnẹrétọ̀. Kò sí nǹkan tó ṣe o. That is my place. Sorry. That is Mekano. That is my place. Sori tó bá wọ ọkàn yẹn, wàá pé rẹ́ẹ̀dì kan tó wà ń bẹ̀rù. Ìyẹn ńlá ni. Gbogbo àná, gbogbo òru jẹnẹrétọ̀ látàn. A dẹ̀ ń gbé nínú ìlú òkùnkùn. Wàá tó rí pé yẹ́lò kan wà ń bẹ̀, tó bá wò dáadáa, wo yẹ́lò kan lọ́kàn.
wọ́n ti bà ìlú yìí jẹ́. bó bá tiẹ̀ dẹ̀ lówó. Lillahi wa inna ilaihi raji'un tunin muna bacci ana bitin. La, ku tsaya ku ga bari ku ga. Bacci. Ku gani? Tunin muna bacci ana bitin jama'a o. Mun shiga uku. Bari mu ga. Tunin muna bacci. Bacci. Ciwo. Ga rarara da fami. Wala an fama mana. La. Bacci. Kun ga? Inna lillahi wa inna. tí ẹ wá lówó ṣe jẹnẹrétọ̀ náà ó mọ̀ pé èèyàn ni kó lò títí láti ìrọ̀lẹ́ àná láago 6 láti ń tàn títí di aago 7 àárọ̀ kó tún ní ó tún yá ó tún fẹ́ bẹ́ná sí i. bí èèyàn náà ni jẹnẹrétọ̀ ṣe rí tó therefore ṣẹlòmíà máa bú mi pé pásítọ̀ ló bọ́ ṣọlẹ̀ náà bí mo ṣe máa bọ̀ nìyẹn kò sí nǹkan tẹ́nibọ̀dì lè ṣe fún mi mo lè ṣe láì fún mi bó ṣe wù mí in as much tí n bá rí pé ohun tí mò ń ṣe ohun tó right ni. So I am a prophet, I am a spiritualist, I run spiritual church and I do spiritual work for who that believeth in it. Ọlọ́run ló rán mi. Nǹkan tó nílá léwu jù ní ọdún tó ń bọ̀ òun ní kí ẹ jẹ́ kí Tinubu kó wọlé. Ẹ̀wọ̀n dẹ̀ sọ kankan wípé Olúwa ní Tinubu ò lè wọlé. Ọ̀nà kan tó lè fi wọlé pé àfi tó bá ń lo ọ̀nà ìrú yẹn dẹ̀ ló ń sá eré báyìí lé lórí. Bẹ́ẹ̀ ni mo sọ ó dẹ̀ ní agbára ẹ̀ ó ní agbára ẹ̀ nítorí ẹ̀ ni mo ṣe sọ wípé a ní láti dìde àtẹ̀yìn àfà àtẹ̀yìn wòlíì àtẹ̀yìn babaláwo tó mọ̀ wípé ó fẹ́ jẹ́ kí ìrandíran ẹ tún máa jẹ̀yà yìí lọ. A ní láti dìde fún gbogbo tá a bá lè ṣe spiritually prayer everything ká tètè máa ṣe kò gbọ́dọ̀ wọbẹ̀. Ntọ́lọ́run tó rán mi láàárọ̀ yìí nìyẹn pé kí n sọ fún ẹ èmi ò ní kó má bù mí ṣùgbọ́n àwọn tó bù mí lánàá wọ́n padà bẹ̀ mí lónìí ni ibi tí mo ti ń rí wípé Ọlọ́run mi tóbi nìyẹn. Àwọn tó bù mí lánàá wọ́n padà bẹ̀ mí lónìí ni eré àyẹn ni mo ti rí pé Ọlọ́run mi tóbi ó tóbi gan. Ẹ ṣé gan ni lẹ́ǹkan sí orúkọ mi ni baba confam JP baba confam JP òun ni orúkọ mi. Ẹ ṣé gan ni bó bá rí pé ohun tí mò ń sọ yìí ó ní ọpọlọ nínú ó sì rí pé ó fẹ́ jẹ́ káwọn èèyàn náà tún gbọ́ kó lè change mind wọn ó lè share fídíò yìí. God bless you, have a wonderful weekend. We can create wonders. Yeah, it's a successful again. A town hall different from Blue Bulaba. Ṣé ọba wo fìlà Tinubu wàá rí pé kì í ṣe ní ẹni tó ti wà nínú ìrìn àjò agbára ti pẹ́ ni. Ẹ wá wo àwọn picture ẹ̀ láti ìbẹ̀rẹ̀ even gan nígbà tí kò tiẹ̀ tí dàgbà tó yìí wàá rí pé kò change fìlà yẹn rí design yẹn ló máa ń ṣe. Níbi táwa wádìí fìlà yẹn dé Ọlọ́run fi ń yé wa wípé ṣáà rí nǹkan tó wà lọ́kàn yìí ó dàbí chain wàá pé chain bí chain ni wípé nǹkan tí wọ́n fi di àwọn èèyàn mọ́lẹ̀ bí ẹrú. That is the symbol of the cap fìlà tí Tinubu máa ń wọ̀. Ó dẹ̀ ṣe àwòdébẹ̀ náà ni wọ́n ṣàwòdébẹ̀ ni. Tó bá ní èèyàn ṣe àwòdébì kan ìyẹn ò sọ wípé bóyá ẹni yẹn jẹ́ onífá ìyẹn ò ní bóyá ẹni yẹn jẹ́ babaláwo àbí ìyẹn ò ní bóyá ẹni yẹn jẹ́ ògbóni àbó jẹ́ àwọn tí wọ́n wà nínú court. Ó lè wà ń bẹ̀ o ṣùgbọ́n tó bá ń lo ohun wípé ènìyàn ṣe àwòdébì kan that is ó rìn débẹ̀ ó
òun làwọn àgbàlagbà ń sọ pé ẹni yẹn ń rìn ó rìn débẹ̀ yẹn ó ṣàwo débẹ̀ ni tó bá wo fìlà yẹn tí ó gba àwọn nǹkan tó ń convince ayé nìyẹn tó ń convince ìwọ tó ń sọ wípé lórí Tinubu mandate òun ló máa dúró lé lórí òun ni wọ́n ti dè yín pọ̀. Look at it, it was like a shade. Tó bá wo design tó wà níbi fìlà yẹn bó ṣe ṣe ni. It's like a shame. So àwọn nǹkan yẹn ó ti fi convince yín wọ́n rìn débẹ̀ ni ṣùgbọ́n àwa ń jáde nítorí pé nígbà tí ó ń tojú sí wa ó ń tojú sú wa pé kí ló ń ṣẹlẹ̀ làwa ń jáde là ń béèrè lọ́wọ́ Olúwa pé kí ló ń happen lọ́lọ́run sọ dúdú yìí fún wa ó lè bu wa sẹ́ àwa ò ní kó má bu wa jẹ́ kí n tún sọ fún ẹ lẹ́ẹ̀kan sí àwọn tó bú mi lánàá wọ́n bẹ̀ mí lénìí ni wàláì èèyàn ló ń jẹ́ káwa máa sin Ọlọ́run sí lójoojúmọ́ nítorí pé àwa ò pò fún nǹkan kan nítorí pé àwọn tó bú wa lánàá padà bẹ̀ wá lónìí ni. Thank you.